ẹnlẹ́ ńlẹ́ yìí o gbogbo ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń gbọ́ mi nínú ilé ẹ̀ẹ́dẹ̀ ọ̀dà bí ẹ̀kọ́ àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Lọ́sẹ̀ yìí orí ọ̀rọ̀ tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí òun ni Josiah ṣàjọyọ̀ àjọ ìrékọjá. Josiah ṣàjọyọ̀ àjọ ìrékọjá. Ìwé Kíróníkà kejì orí karùndínlógójì la sì ti ń lọ kẹ́kọ̀ọ́. Kíróníkà kejì orí karùndínlógójì la ti ń lọ kẹ́kọ̀ọ́. À ń lọ kẹ́kọ̀ọ́ nínú ẹsẹ̀ ìkíní sí kẹfà àti ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún. Kíróníkà kejì orí 35 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní sí kẹfà àti ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún. Tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín ẹ ṣí ẹ jẹ́ a jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Mò ń kà látinú bíbélì mímọ́ ní èdè Yorùbá. Kíróníkà kejì orí 35 mo bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ ìkíní. Ìwé mímọ́ ní Josiah sì pa ìrékọjá kan mọ́ sí Olúwa ní Jerúsálẹ́mù. Wọ́n sì ń pa ẹran ìrékọjá náà ní ọjọ́ 14 oṣù kínní. Ó sì yan àwọn àlùfáà sí iṣẹ́ wọn. Ó sì gbà wọ́n níyànjú sí ìsìn ilé Olúwa. Ó sì wí fún àwọn ọmọ Léfì tí ń kọ́ gbogbo Ísírẹ́lì tí í ṣe mímọ́ sí Olúwa pé ẹ gbé àpótí ẹ̀rí mímọ́ nì lọ sínú ilé náà tí Sólómọ́nì ọmọ Dáfídì ọba Ísírẹ́lì ti kọ́. Kì yóò jẹ́ ẹrù ní èjìká mọ́. Ẹ sìn Olúwa yín nísinsìnyí àti Ísírẹ́lì àwọn ènìyàn rẹ̀. Ẹ sì múra nípa ilé àwọn bàbá yín ní ẹsẹẹsẹ yín gẹ́gẹ́ bí ìwé Dáfídì ọba Ísírẹ́lì àti gẹ́gẹ́ bí ìwé Sólómọ́nì ọmọ rẹ̀. Ẹ sì dúró ní ibi mímọ́ náà gẹ́gẹ́ bí ìpín ìdílé àwọn bàbá arákùnrin yín, àwọn èèyàn náà àti bí ìpín ìdílé àwọn ọmọ Léfì. Bẹ́ẹ̀ ni kí ẹ pa ẹran ìrékọjá náà, kí ẹ sì ya ara yín sí mímọ́, kí ẹ sì múra fún àwọn arákùnrin yín, kí wọn kí ó lè máa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa nípa ọwọ́ Mósè. Ẹsẹ̀ ìkẹrìndínlógún ni mo bọ́ sí. Bẹ́ẹ̀ ni a sì múra gbogbo ìsìn Olúwa ní ọjọ́ kan náà láti pa ìrékọjá mọ́ àti láti rú ẹbọ sísun lórí pẹpẹ Olúwa gẹ́gẹ́ bí òfin Josiah ọba àti àwọn ọmọ Ísírẹ́lì tí a rí níbẹ̀. Pa ìrékọjá náà mọ́ ní àkókò náà àti àjọ àìwúkàrà ní ọjọ́ keje. Kò sì sí ìrékọjá kan tó dàbí rẹ̀ tá a ṣe ní Ísírẹ́lì láti ìgbà ọjọ́ Sàmúẹ́lì wòlíì. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba Ísírẹ́lì kò pa ìrékọjá bẹ́ẹ̀ mọ́ bí èyí tí Josiah ṣe, àti àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì àti gbogbo Júdà àti Ísírẹ́lì tí a rí níbẹ̀ àti àwọn tí ń gbé Jerúsálẹ́mù. Ní ọjọ́ 18 ìjọba Josiah ni a pa ìrékọjá yìí mọ́. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Kí Olúwa ó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ mọ́nigbàgbé fún ọ̀sẹ̀ yìí, òun ni ẹsẹ̀ àkọ́kọ́ ìwé yẹn. Kíróníkà kejì orí 35 ẹsẹ̀ àkọ́kọ́. Fún àtẹnumọ́ mo tún kà lẹ́ẹ̀kan sí ìwé mímọ́ ní Josiah sì pa ìrékọjá kan mọ́ sí Olúwa ní Jerúsálẹ́mù. Wọ́n sì pa ẹran ìrékọjá náà ní ọjọ́ 14 oṣù kínní. Josiah sì pa ìrékọjá kan mọ́ sí Olúwa ní Jerúsálẹ́mù. Wọ́n sì pa ẹran ìrékọjá náà ní ọjọ́ 14 oṣù kínní. Ẹsẹ̀ láti rántí wa, ẹsẹ̀ àkọ́kàn wa fún ọ̀sẹ̀ yìí nù.
lẹ́ẹ̀kan sí mo kí wa kó àbọ̀ sínú ẹ̀kọ́ ti ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí fún gbogbo àwa tá à ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò. Ẹ má gbàgbé pé gbogbo ẹ̀kọ́ wa fún oṣù kẹsàn-án yìí àkórí rẹ̀ ni àwọn aṣáájú fi àpẹẹrẹ ẹ̀sìn lélẹ̀. Àwọn aṣáájú fi àpẹẹrẹ ẹ̀sìn lélẹ̀. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́ tẹ́ ẹ bá gbàgbé, a kẹ́kọ̀ọ́ nípa bí Ábúráhámù ṣe fi àpẹẹrẹ ìsìn lélẹ̀ nígbà tó tẹ́ pẹpẹ fún Olúwa ní Mámúrè. Ní ọ̀sẹ̀ kejì nínú oṣù yìí bákan náà, a kẹ́kọ̀ọ́ nípa bí Sólómọ́nì ṣe kọ́ tẹ́ḿpìlì fún ilé Olúwa, tẹ́ḿpìlì fún Olúwa tó sì yà á sí mímọ́. Lọ́sẹ̀ tó kọjá lọ yìí, a kẹ́kọ̀ọ́ nípa ọba mìíràn, èyí ò ní ọba Ẹsikáyà, bó ṣe ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run tó sì gbàdúrà pé k'Ọlọ́run kó dá wọn ńdè lọ́wọ́ alágbára ayé Sènákérúbù àti àwọn ará Síríà tí bàbá sì gbàdúrà rẹ̀. Lọ́sẹ̀ yìí à ń lọ láti kọ́ nípa aṣáájú mìíràn tó fàpẹẹrẹ ìsìn lélẹ̀, èyí ò ní ọba Jòsáyà, ọba Júdà. Ó fàpẹẹrẹ ìsìn lélẹ̀ ní ti wípé ó darí àwọn èèyàn Júdà láti ṣàjọyọ̀ àjọ ìrékọjá. A pín ẹ̀kọ́ yìí sábala méjì. Abala àkọ́kọ́ rẹ̀ ni a pè àkórí rẹ̀ ní Jòsáyà ṣàjọyọ̀ àjọ ìrékọjá. Jòsáyà ṣàjọyọ̀ àjọ ìrékọjá. Èyí ń ṣe pẹ̀lú ẹsẹ̀ 6 àkọ́kọ́ nínú Bíbélì tí a ti ń kẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ yìí, Króníkà kejì orí ìkarùndínlógójì. Króníkà kejì orí ìkarùndínlógójì ẹsẹ̀ 1 sí 6 ó ní abala ẹ̀kọ́ àkọ́kọ́ ẹ̀kọ́ wa tòní, èyí tí a pè ní Jòsáyà ṣàjọyọ̀ àjọ ìrékọjá. Pẹ̀lú àkórí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, Jòsáyà ṣàjọyọ̀ àjọ ìrékọjá. Ìbéèrè tí ó kọ́kọ́ wá sọ́kàn ni pé ta ni Jòsáyà? Ìbéèrè míì tó tún lè wá sọ́kàn ni kí làjọ ìrékọjá? Ẹ jẹ́ á wò wọ́n ní ṣísẹ̀ntẹ̀lé lọ́kọ̀ọ̀kan. Ta ni Jòsáyà? Jòsáyà ni ọmọ Ẹsikáyà tá a kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá. ọmọ ìpele kẹta. ọmọ Ẹsikáyà tí a kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá, òun ni Jòsáyà. Òun ni ọba Júdà. Bàbá rẹ̀ òun là ń pè ní Mọ̀násè, tó jẹ́ wípé ó joyè lẹ́yìn tí Ẹsikáyà tá a kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá tó ribi àgbáre. Ẹni ó gba ipò lọ́wọ́ Ẹsikáyà tó jẹ́ bàbá Jòsáyà yìí là ń pè ní Mọ̀násè. Ó pẹ́ gan-an lórí oyè, ọdún 560 ló lò lórí oyè. Àkọsílẹ̀ bí àkókò àtìgbà rẹ̀ ṣe rí ó wà nínú Króníkà kejì orí 23 ẹsẹ̀ 1 títí dé 20. Lẹ́yìn rẹ̀ ó ní bàbá Jòsáyà gangan náà joyè. Bàbá Jòsáyà la mọ̀ sí Ámónì, ṣùgbọ́n òun ọ̀pẹ́ lórí oyè, ọdún 2 péré ló lò lórí oyè tó náà fi lọ bí tí àwọn tó fi wàjà táwọn ọba máa ń lọ. Àkọsílẹ̀ àkókò tiẹ̀ náà wà ní ìwé Króníkà kejì náà orí 23 ẹsẹ̀ 21 sí 25. Ṣé ẹ wá rí Mọ̀násè tó jẹ́ bàbá Jòsáyà yìí àti Ámónì tó jẹ́ bàbá Jòsáyà, àwọn méjèèjì wọn ò tọ ipasẹ̀ Ẹsikáyà tá a kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Ìwé mímọ́ sọ fún wa nínú àkọọ́lẹ̀ tá a ní nípa àwọn méjèèjì Mọ̀násè àti Ámónì wípé wọ́n ṣe búburú lójú Olúwa. Tẹ́ ẹ bá wo Króníkà kejì orí 23 ẹsẹ̀ 1 sí 2 àti ẹsẹ̀ 21 sí 22, ìwé mímọ́ ní àti Mọ̀násè ní o àti Ámónì bàbá Jòsáyà ní o, wọ́n ṣe búburú lójú Olúwa. Ṣùgbọ́n Jòsáyà òun ò tọpa ọ̀nà wọn.
ìwé mímọ́ sọ fún wa nínú ìwé Kíróníkà kejì yìí kan náà orí 34 ẹsẹ̀ 1 sí 2 wípé Jòsáyà ṣe rere, ó ṣe dáadáa níwájú Olúwa. Gbogbo orí 24 Kíróníkà kejì rere tí Jòsáyà ṣe níwájú Olúwa ńlá fi gbogbo orí 24 yẹn 34 ńlá fi sọ. Nígbà tó joyè tán báyìí, ó dá ìsọjí ńlá lẹ̀ ni. Gbogbo ilé òrìṣà ló fọ́ túútú, tí ó sì dá ọkàn àwọn èèyàn Júdà padà sọ́dọ̀ Olúwa Ọlọ́run wọn. Ó fọ́ tẹ́ḿpìlì tó mọ́ tónítóní. Gbogbo àwọn èrèkére tí bàbá rẹ̀ Mọ̀násè tó gbé wọnú tẹ́ḿpìlì, gbogbo wọn ló gbá dànù pátápátá. Gbogbo ohun tí bàbá rẹ̀ àti bàbá rẹ̀ tí wọ́n fi ọdún 360 57 years tí wọ́n fi bàjẹ́, ó ní Jòsáyà ló fi àkókò péréte ló fi tún ṣe. Ṣùgbọ́n nígbà tó ṣe gbogbo àtúnṣe yìí tán, ló wá ṣàjọyọ̀ àjọ ìrékọjá tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó dálé lórí. Ẹnìkan wá béèrè wípé kí ni ń jẹ́ àjọ ìrékọjá? Àjọ ìrékọjá jẹ́ ọ̀kan nú àwọn ọdún pàtàkì tí àwọn ọmọ Ísírẹ́lì máa ń ṣe lọ́dọọdún. Bí àyájọ́ Kérésìmesì ṣe jẹ́ ọ̀kan nú àwọn ọdún pàtàkì, bí àjíǹde ṣe jẹ́ ọ̀kan nú àwọn ọdún pàtàkì táwọn ọmọlẹ́yìn Kristi ń ṣe ní ìsìn, bẹ́ẹ̀ ni àjọ ìrékọjá jẹ́ ọdún pàtàkì tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n máa ń ṣe. Kí ni wọ́n forí àjọ ìrékọjá yìí sọ? Àwọn ọmọ Ísírẹ́lì máa ń ṣàjọ ìrékọjá yìí, wọ́n fi sọ orí bí Ọlọ́run ṣe gba ọ̀nà àrà, ọ̀nà ìyanu tú wọn sílẹ̀ lóko ẹrú àwọn ará Íjíbítì. Tẹ́ ẹ̀ bá gbàgbé, nígbà tí Mósè ó fi kó àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì, Ọlọ́run ṣe mẹ́rìírí 10. Ṣùgbọ́n èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá tó jẹ́ boríborí gbogbo rẹ̀ tí Fáráò ọba Íjíbítì fi ní ọ̀yá ẹ máa lọ, òun ni ikú àkọ́bí ọmọ. Àdúrà mi ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nínú ilé, àtàkọ́bí ọmọ yín ni àtàbíkẹ́yìn ni, gbogbo ọmọ tẹ́ ẹ bí, ẹ ní fojú sunkún ọ̀kankan wọn. Lóru ọjọ́ kan lọ́lọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ẹ pa ọ̀dọ́ àgùntàn ọlọ́dún kan, ẹ fi ẹ̀jẹ̀ rẹ̀ sí ẹnu àtẹ́rígbà ilé yín. Ń rán áńgẹ́lì apanirun jáde, tó bá ti jáde lọ gbogbo ilé tí àmì ẹ̀jẹ̀ yìí bá ti wà, áńgẹ́lì yẹn ó máa rí kọjá. Gbogbo ilé tá a bá ti rí ẹ̀jẹ̀ yìí, gbogbo àkọ́bí ọmọ èèyàn àtọmọ ẹranko tó bá wà ńbẹ̀, pípa ni ó jẹ́. Bẹ́ẹ̀ ló sì rí. Lóru ọjọ́ náà áńgẹ́lì apanirun jáde lọ, ó pa gbogbo àkọ́bí ènìyàn àti tẹranko ní Íjíbítì, ṣùgbọ́n ọ̀kankan tó jẹ́ tàwọn ọmọ Ísírẹ́lì ní Íjíbítì kò ṣaláìsí. Àyájọ́ yìí lọ́lọ́run wá ní káwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n máa ṣèrántí rẹ̀. Àyájọ́ ọpẹ́ ni, àyájọ́ ìyìn ni, àyájọ́ ìkóyọni lọ́wọ́ òkú òjijì fún àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n sì máa ń ṣe ní ọdọọdún. Ọlọ́run sì gbé ìlànà bí wọ́n ó ṣe máa ṣe ọdún yẹn ó gbé kalẹ̀. Àkọsílẹ̀ ìlànà bá ti máa ṣàjọ ìrékọjá ó sì wà nínú òfin tọ́lọ́run fún Mósè nínú ìwé Ẹ́kísódù orí 12. Gbogbo orí 12 yẹn pátápátá, Ẹ́kísódù orí 12, gbogbo orí yẹn pátápátá látòkè délẹ̀ bá ti máa bẹ́ẹ̀ ṣe máa ṣàjọ ìrékọjá lọ́dọọdún ló dá lé lórí. Ṣùgbọ́n tó wá bà nínú jẹ́ ni wípé fún odidi ọdún 360 57 years tí bàbá Jòsáyà àti bàbá Jòsáyà fi jọba ní Júdà, wọn ò ṣàyájọ́ yẹn níjọ́ kan ṣoṣo. Ṣùgbọ́n nígbà tí Jòsáyà gorí ìtẹ́, òun ò ṣe búburú níwájú Olúwa bí àwọn bàbá rẹ̀ àti bàbá rẹ̀ ti ṣe. Torí náà ó ṣáájú àwọn ènìyàn yẹn láti ṣàjọyọ̀ àjọ ìrékọjá. Ẹnìkan wá béèrè pé bó ló ti á ṣe é? Bó ti ṣe gan la fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí. Bó ló ti ṣe?
nǹkan àkọ́kọ́ tá a rí nínú ẹsẹ̀ àkọ́kọ́ yẹn, Kíróníkà kejì orí ìkarùndínlógójì ẹsẹ̀ àkọ́kọ́, òun ni pé ó ṣe bí wọ́n ti ṣe kó lè rí bí ti rí. Sẹ́mi pàm bàbá wa lẹ̀ Yorùbá wọ́n ní ẹja ṣe bí wọ́n ti ṣe kó lè rí bí ti rí. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ àkọ́kọ́ nínú ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, Kíróníkà kejì orí ìkarùndínlógójì ẹsẹ̀ ìkíní, ìwé mímọ́ ní Jòsáyà sì pa ìrékọjá kan mọ́ sí Olúwa ní Jerusalem. Wọ́n sì pa ẹran ìrékọjá náà ní ọjọ́ 14 oṣù kínní. Wọ́n pa ìrékọjá náà mọ́ ní ọjọ́ 14 oṣù kínní. Tẹ́ ẹ bá sì lọ sínú ìwé Ẹ́kísódù orí 12 tí mo sọ lẹ́ẹ̀kan, tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 18, ẹ rí pé ọjọ́ t'Olúwa ní wọn máa ṣe ni ẹ ṣe wù. Tẹ́ ẹ bá wo Ẹ́kísódù orí 12 ẹsẹ̀ 18, ìwé mímọ́ ní oṣù kínní ní ọjọ́ 14 oṣù náà ní àṣálẹ́ ni ẹ ó jẹ àìwúkàrà títí yóò fi di ọjọ́ 21 oṣù náà ní àṣálẹ́. Ìyún ni pé Jòsáyà darí àwọn ènìyàn Júdà àti Ísírẹ́lì láti ṣe àjọ ìrékọjá bí Ọlọ́run ṣe ní kí wọ́n máa ṣe. Bó ni Jòsáyà ṣe darí láti ṣàjọyọ̀ ìrékọjá lọ́nà kejì? Ó ṣe é nípa fífún àwọn àlùfáà àtàwọn ọmọ Léfì láàyè láti ṣe ojúṣe wọn láì bá wọn ṣe. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkejì ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, Kíróníkà kejì orí ìkarùndínlógójì ẹsẹ̀ ìkejì, ìwé mímọ́ ní Jòsáyà sì yan àwọn àlùfáà síṣẹ́ wọn, kò gbàṣẹ́ wọn ṣe o. Jòsáyà sì yan àwọn àlùfáà síṣẹ́ wọn, ó sì gbà wọ́n níyànjú sí ìsìn ilé Olúwa. Kò gbà sí àwọn àlùfáà ṣe bí ọba kan ṣe ṣáájú rẹ̀. Tẹ́ ẹ bá lọ sínú ìwé Kíróníkà kejì yẹn náà, orí 26 ẹsẹ̀ 16 sí 19, ọ̀kan náà àwọn ọba tó ti jẹ ní Júdà ṣáájú kí Jòsáyà tó jẹ, orúkọ ọba yẹn a máa jẹ́ Ùzáyà. Ìgbéraga gbóhùn wọ̀ lákòókò kan tó jẹ́ pé gbà sí àwọn àlùfáà ṣe, ṣùgbọ́n kàn dénú yọ̀. Ìdí wo lọ́kàn nú yọ̀? Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ kà á kẹ́ ẹ rí bí gbígbà sí àwọn àlùfáà ṣe bó ṣe mú odidi ọba kàn dé nínú yọ̀. Kíróníkà kejì orí 26 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 14 sí 19, ìwé mímọ́ ní ṣùgbọ́n nígbà tí Ùsáyà ní agbára tán, ọkàn rẹ̀ gbéga sókè sí ìparun, nítorí tí ó ṣe ìrékọjá sí Olúwa Ọlọ́run rẹ̀. Ó sì lọ sínú tẹ́ḿpìlì Olúwa láti sun tùràrí lórí pẹpẹ tùràrí. Asariah àlùfáà sì wọlé tọ̀ ọ́ lọ àti 100 àlùfáà Olúwa pẹ̀lú rẹ̀, àwọn alágbára. Wọ́n sì tako Ùsáyà ọba, wọ́n sì wí fún un pé kì í ṣiṣẹ́ tiẹ̀, Ùsáyà, láti sun tùràrí f'Olúwa bí kò ṣe ti àwọn àlùfáà, àwọn ọmọ Áárónì tí a yà sí mímọ́ láti sun tùràrí. Jáde kúrò níbi mímọ́, nítorí tí ìwọ ti dẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni kì yóò ṣe fún ọlá rẹ láti ọ̀dọ̀ Olúwa Ọlọ́run. Nígbà náà ni Ùsáyà bínú. Àwo tùràrí sì ń bẹ lọ́wọ́ rẹ̀ láti sun tùràrí. Àti nígbà tí ó bínú sí àwọn àlùfáà, ọkàn dénú yọ̀, ẹ̀tẹ̀ leprosy, ẹ̀tẹ̀ ó yọ níwájú rẹ̀ lójú àwọn àlùfáà ní ilé Olúwa lẹ́bàá pẹpẹ tùràrí. Jòsáyà kẹ́kọ̀ọ́, òun ò gbà sí àwọn àlùfáà ṣe. Dípò bẹ́ẹ̀, nínú ẹsẹ̀ ìkejì ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ó yan àwọn àlùfáà sí iṣẹ́ wọn, ó sì gbà wọ́n yànjú ṣiṣẹ́ ìsìn nínú ilé Olúwa. Báwo ni Jòsáyà ṣe àjọyọ̀ àjọ ìrékọjá lọ́nà kẹta? Ó pe àwọn ọmọ Léfì níyànjú. Àwọn ọmọ Léfì, àwọn ni a jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn àlùfáà, bí àwọn díákónì ṣe jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn pásítọ̀ wa gbogbo nínú ìjọ Ọlọ́run lónìí.
ó gbà wọ́n níyànjú láti gbé àpótí ẹ̀rí Olúwa wá sínú tẹ́ḿpìlì tí Sólómọ́nì ọba ti kọ́. Eléyìí la rí nínú ẹsẹ̀ ìkẹta ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Nǹkan kẹta tó ṣe láti ṣàjọyọ̀ ní ìpalẹ̀mọ́ ṣíṣe àjọyọ̀ Olúwa nu. Ẹsẹ̀ ìkẹta ìwé wa ní ó sì wí fún àwọn ọmọ Léfì tí ń kọ́ gbogbo Ísírẹ́lì tí í ṣe mímọ́ sí Olúwa pé ẹ gbé àpótí ẹ̀rí mímọ́ náà ní lọ sínú ilé Olúwa tí Sólómọ́nì ọmọ Dáfídì ọba Ísírẹ́lì ti kọ́. Kì yóò jẹ́ ẹrù ní èjìká mọ́. Ẹ sìn Olúwa Ọlọ́run yín nísinsìnyí àti Ísírẹ́lì àwọn ènìyàn rẹ̀. Èéṣe tí Jòsáyà fi ṣe léyìí? Jòsáyà ṣe léyìí, ó mú ìmọ̀ràn yìí, ó sì sọ̀rọ̀ yìí, ó sì gbé ọ̀rọ̀ yìí jáde fáwọn ọmọ Léfì torí kí n tó ti ṣẹlẹ̀ ṣáájú tí ọ̀dà kọ́mọ́ bá tó ṣẹlẹ̀ mọ́. Kí ni tó ti ṣẹlẹ̀ ṣáájú bí wọ́n ti fẹ́ ṣe tí Jòsáyà ò fẹ́ kó ṣẹlẹ̀ mọ́? N tó ti ṣẹlẹ̀ ṣáájú ni pé ńgbà tí ọba Dáfídì tó fẹ́ mú àpótí ẹ̀rí Olúwa wọ abẹ́ pẹpẹ tó ti kọ́, ilé tó ti kọ́ fún àgọ́ àjọ láti máa gbé, níbi àwọn ọmọ Léfì ti ń gbé bọ̀, ibẹ̀ ni Úsà ló ti gbá mú. Ìbínú Olúwa sì rú, ó sì kú síbẹ̀. Jòsáyà ò fẹ́ kí irú eléyìí ó ṣẹlẹ̀. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wo Kíróníkà kínní orí 13. Kíróníkà kínní orí 13 ẹsẹ̀ 6 sí 10 ni tí mò ń sọ ń wà, ìtàn tí mò ń sọ ń lọ wà. Kíróníkà kínní orí 13 ẹsẹ̀ 6 sí 10. Ìwé mímọ́ ní Dáfídì sì gòkè àti gbogbo Ísírẹ́lì sí Bàálà, sí Kíríátì Jẹ́rímù tí í ṣe ti Júdà, láti mú àpótí ẹ̀rí Olúwa Ọlọ́run gòkè láti bẹ̀ wá, tí ń gbé àárín kérúbímù níbi tí à ń pe orúkọ Ọlọ́run. Wọ́n sì gbé àpótí ẹ̀rí Ọlọ́run ka kẹ̀kẹ́ tuntun láti inú ilé Abinadabu wá, àti Úsà àti Éwò ń tọ kẹ̀kẹ́ náà. Àti Dáfídì àti gbogbo Ísírẹ́lì fi gbogbo agbára wọn ṣeré níwájú Ọlọ́run, pẹ̀lú orin, pẹ̀lú dùrù, pẹ̀lú sáfsírì, pẹ̀lú tímbèrì, àti pẹ̀lú símbálì, àti pẹ̀lú ìpè. Nígbà tí wọ́n sì dé ilẹ̀ ìpakà Kídrónì, Úsà na ọwọ́ rẹ̀ láti di àpótí ẹ̀rí náà mú, nítorí tí àwọn màálù kọsẹ̀. Ìbínú Olúwa sì rí sí Úsà, ó sì lù ú níbẹ̀, ó sì kú níwájú Olúwa Ọlọ́run. Kírú ìṣẹ̀lẹ̀ yẹn ó má bàa jẹ́ pé ó tún ṣẹlẹ̀, òun ni Jòsáyà ọba Júdà ló fi ń sọ tí ń sọ nínú ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, nínú ẹsẹ̀ 3 wípé ẹ̀yin ọmọ Léfì ẹ gbé àpótí ẹ̀rí Olúwa wá sínú ilé tí Sólómọ́nì ti kọ́, kó má tó jẹ́ ẹrù léjìká yín mọ́. Kí n tó ṣẹlẹ̀ sí Úsà kó má bàa ṣẹlẹ̀, kí àjọyọ̀ ó má bàa di àjọ ìbànújẹ́. Nítorí náà Jòsáyà wá mú àwọn nǹkan táwọn ọmọ Léfì ní láti ṣe, ó mú wọn jáde lẹ́sẹ̀ 4, 5 àti 6. Kí làwọn nǹkan náà tí a ní láti ṣe? Ìkíní, ó ní wọ́n palẹ̀ ara wọn mú, ó ní wọ́n palẹ̀ ara wọn mọ́ kí wọ́n múra. Tẹ́ bá wo ẹsẹ̀ 4 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, ó ní ẹ sì múra nípa ilé àwọn bàbá yín. Ẹ múra, ẹ tóra yín lẹ́sẹẹsẹ kí gbogbo nǹkan lè rí bó ṣe yẹ ó rí. Nínú ẹsẹ̀ 5 ó ní kí wọn ó dúró níbi mímọ́. Ó ní wọn ó dúró níbi mímọ́ gẹ́gẹ́ bí ìdílé àwọn bàbá wọn. Nínú ẹsẹ̀ 6 lábala àkọ́kọ́, ó ní kí wọ́n pa ẹran ìrékọjá. Ojúṣe àwọn ọmọ Léfì ni láti pa àwọn ẹran gbogbo tí wọ́n bá pa rúbọ sí Olúwa. Lọ́nà 4 nínú ẹsẹ̀ 6 nǹkan náà lábala kejì, ẹsẹ̀ 6, ó ní kí wọ́n yára wọn sí mímọ́. Ẹni tí ó bá gbé ago Olúwa gbọ́dọ̀ jẹ́ mímọ́, ó ní wọ́n yára wọn sí mímọ́ fún Olúwa. Lọ́nà 5 ní abala 3 ẹsẹ̀ 6 nǹkan náà, ó ní kí wọ́n múra fún àwọn arákùnrin wọn, kí wọ́n ṣe gẹ́gẹ́ bí Olúwa ti sọ látẹnu Mósè. Ìyẹn ò ní wípé kí wọ́n
palẹ̀ àwọn ẹran tí wọ́n pa àwọn arákùnrin wọn, àwọn ọmọ Ísírẹ́lì yòókù tí wọ́n pa, kí wọ́n palẹ̀ wọn mọ́ láti rí wípé àwọn ẹran tí wọ́n pa kìí ṣe ẹran tó ní ààyè kankan. Jòsáyà ṣe gbogbo eléyìí torí pé ó fẹ́ káwọn ṣàjọyọ̀ àjọ ìrékọjá yìí bí wọ́n ti ṣe é kó lè rí bí ti rí. Ìbéèrè táwa béèrè ni pé ǹjẹ́ àwọn àlùfáà, ǹjẹ́ àwọn ọmọ Léfì, àwọn ọmọ Júdà àtàwọn ọmọ Ísírẹ́lì, ǹjẹ́ wọ́n á gbọ́ràn sí tí Jòsáyà sọ yìí? Ǹjẹ́ wọ́n ṣàjọyọ̀ yìí bí wọ́n ti ṣe é? Ǹjórí bí ti rí? Èyí ò ní abala kejì ẹ̀kọ́ wa yìí yóò tàn mọ́lẹ̀ sí fún wa. Abala kejì ńlá sì pé àkórí rẹ̀ ní àjọyọ̀ àjọ ìrékọjá. Àjọyọ̀ àjọ ìrékọjá. Èyí ò ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Kíróníkà kejì orí ìkarùndínlógójì 35 ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún. Nínú ẹsẹ̀ yìí, pàápàá jùlọ ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ìkẹtàdínlógún, a rí gbangba ń bẹ wípé àwọn àlùfáà ni o, àwọn ọmọ Léfì ni o, àwọn ọmọ Júdà ni o, àwọn ọmọ Ísírẹ́lì ni o, wọ́n gbọ́ràn láti ṣe é bí wọ́n ti ṣe kó lè rí bí ti rí gẹ́gẹ́ bí Jòsáyà ṣe pàṣẹ fún wọn. Ẹ jẹ́ àjọjọ ká ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ìkẹtàdínlógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn ti wí. Ìwé mímọ́ ní bẹ́ẹ̀ ni a sì múra gbogbo ìsìn Olúwa ní ọjọ́ kan náà láti pa ìrékọjá mọ́ àti láti rú ẹbọ sísun lórí pẹpẹ Olúwa gẹ́gẹ́ bí òfin Jòsáyà ọba. Gẹ́gẹ́ bí òfin Jòsáyà ọba. Gẹ́gẹ́ bí òfin Jòsáyà ọba pé ẹ jẹ́ á ṣe bí wọ́n ti ṣe kó lè rí bí ti rí. Àti àwọn ọmọ Ísírẹ́lì tá a rí ń bẹ̀, wọ́n pa ìrékọjá náà mọ́ ní àkókò náà àti ọjọ́ àìwúkàrà ní ọjọ́ 7. Torí pé wá ṣe bí wọ́n ti ṣe ó sì rí bí ti rí. Ẹsẹ̀ ìkejìdínlógún wá ń fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé mérìírí kan ṣẹlẹ̀ ńjọ́ náà. Mérìírí kan ó ṣe kí ni ó ṣẹlẹ̀ ńjọ́ náà. Ẹnìkan wá bi mí léèrè pé kí ni mérìírí tó ṣẹlẹ̀ ńjọ́ náà? Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ kan tí ẹsẹ̀ ìkejìdínlógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn wí. Ẹsẹ̀ ìkejìdínlógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn ní kò sì sí ìrékọjá kan tí ó dàbí rẹ̀ tí a ṣe ní Ísírẹ́lì láti ìgbà ọjọ́ Sámúẹ́lì wòlíì. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba Ísírẹ́lì kò pa irú ìrékọjá bẹ́ẹ̀ mọ́ bí èyí tí Jòsáyà ṣe. Àti àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì àti gbogbo Júdà àti Ísírẹ́lì tá a rí níbẹ̀ àti àwọn tí ń gbé Jerusalem. Mérìírí ọ̀nà wọ́n ṣe àjọyọ̀ ìrékọjá yìí. Ó dùn gbọ́ngbọ́n kan sí wọ́n ṣe bí wọ́n ti ṣe ó sì rí bí ti rí débi wípé irú àjọyọ̀ bẹ́ẹ̀ ò tí ì ṣẹlẹ̀ látìgbà tí Sámúẹ́lì ti rebi àgbáre. Nírú àjọyọ̀ bí wọ́n ti ṣe yìí nírú rẹ̀ ò ṣẹlẹ̀ rí. Ẹnìkan wá béèrè wípé kí ni nǹkan tí ó jẹ́ kájọyọ̀ wọn ó dùn bó ṣe dùn? Kí ni nǹkan tí Jòsáyà mú káwọn ọmọ Ísírẹ́lì ṣe nínú àjọyọ̀ yìí tó jẹ́ pé àwọn àjọyọ̀ ìrékọjá tí wọ́n ti ṣe sẹ́yìn tí wọn ò fi dàbí títí ẹ̀ tó ṣe yìí? Èyí ó sì mú wa lọ sí padà sẹ́yìn sínú ìwé Kíróníkà tá a ti ń kẹ́kọ̀ọ́ náà ní Kíróníkà kejì. A rọra padà sẹ́yìn díẹ̀ sínú orí 30 láti wo àwọn àjọyọ̀ ìrékọjá tí àwọn ọba kan ti ṣe, pàápàá jùlọ bàbá Jòsáyà yìí. Ṣùgbọ́n tó jẹ́ wípé kò dùn, kò lárinrin, gbọ́ngbọ́n ọ̀kan sí bíi ti Jòsáyà. Ntí ò sì jẹ́ gbọ́ngbọ́n ọ̀kan sí 3 ni a sì wò pọ́n pàápàá ká tó mú ẹ̀kọ́ yìí wá sí ìdánidúró. Lóòótọ́ ni lákòókò Ẹ̀sìkáyà ọba tá a kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá, wọ́n ṣàjọyọ̀ ìrékọjá ńgbà náà, ṣùgbọ́n ààyè 3 wà nínú àjọ ìrékọjá èyí tá a ṣe láyé Ẹ̀sìkáyà. Ààyè àkọ́kọ́ tó wà ń bẹ òní wípé àkókò tí
Ọlọ́run pàṣẹ fún Mósè pé wọ́n máa ṣe nǹkan ní Ẹsíkáyà ṣe. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wo Kíróníkà kejì orí 30, ẹ wo tẹ́sẹ̀ ìkejì wí. Ẹsẹ̀ ìkejì ní nítorí tí ọba ìyún Ẹsíkáyà ti gbìmọ̀ àti àwọn àjòyè rẹ̀ àti gbogbo ìjọ ènìyàn ní Jerusalem láti pa àjọ ìrékọjá mọ́ ní oṣù kejì. Àṣẹ Ọlọ́run nínú Bíbélì tá a kà lẹ́ẹ̀kan l'Ẹ́kísódù ní orí 12 ẹsẹ̀ 22 ni pé oṣù kìíní òǹkà ọdún àwọn Ísírẹ́lì ló gbọ́dọ̀ jẹ́. Ààyè tó wà nù ti ẹnu tí ò fi dùn kí gbọ́ngbọ́n kan sí bíi tẹ̀síkáyà yìí. Ìkejì, ààyè kejì tó wà ń bẹ ni wípé àwọn tí wọ́n wá ṣàjọ ìrékọjá lákòókò ọba Ẹsíkáyà wọn ò yára wọn sí mímọ́. Àwọn tí ọmọ ni a ń gbé aago Olúwa. Níbo mo ṣe mọ̀ yún? Ẹ̀yin ẹ wo orí 30 táwọn wò náà, àwọn Kíróníkà kejì orí 30 kan náà. Ẹ̀yin ẹ wo ẹsẹ̀ 18, 30:18. Ìwé mímọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, àní ọ̀pọ̀lọpọ̀ nínú Éfrémù àti Mọ̀násè, Ísákárì àti Sébúlónì kò sáàwẹ̀ ara wọn mọ́ síbẹ̀. Wọ́n àwẹ̀ra wọn mọ́ síbẹ̀. Wọ́n jẹ ìrékọjá náà. Kìí ṣe gẹ́gẹ́ bá a ti kọ́, kìí ṣe gẹ́gẹ́ bí òfin Olúwa ni ẹ fi jẹ́. Ṣùgbọ́n Ẹsíkáyà bẹ̀bẹ̀ fún wọn wípé Olúwa ẹni rere dáríjì olúkúlùkù wọn. Àjọyọ̀ ìrékọjá tí wọ́n ṣe òun pẹ̀lú ara ìmọ́, ìgbé ayé àìmọ́ ni wọ́n fi jẹ́. Ààyè kejì tí ò fi dàbí ti Jòsáyà nù. Ààyè ẹlẹ́ẹ̀kẹta ló wà nínú ẹsẹ̀ 10 orí 30 kan náà. Kíróníkà kejì orí 30, 30 ẹsẹ̀ 10. Kíróníkà kejì 30:10. Ìwé mímọ́ sọ ń bẹ̀ ó ní bẹ́ẹ̀ ni àwọn oúnṣẹ́ náà kọjá lọ láti ìlú dé ìlú ní ilẹ̀ Éfrémù àti Mọ̀násè àti títí dé Sébúlónì, ṣùgbọ́n wọ́n fi wọ́n rẹ́rìn ẹlẹ́yà, wọ́n sì ń gàn wọ́n. Lákòókò ọba Ẹsíkáyà, àjọ ìrékọjá tí wọ́n ṣe ń gbà náà, ẹsẹ̀ 10 yìí jẹ́ ó yé wa wípé kìí ṣe ọgbọ̀n èèyàn ló wá. Gbogbo àwọn tí wọ́n ń pè, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n fi ṣe yẹ̀yẹ́, ni wọ́n ń gàn wọ́n pé àwọn yẹ̀yẹ́ àwọn aláìní kan ṣe ní mọ́ ṣàjọ ìrékọjá. Ṣùgbọ́n nígbà tí Jòsáyà ṣe tiẹ̀, ó fi ìpìlẹ̀ ọ̀tún lélẹ̀. Ìdí nìyẹn tí ẹsẹ̀ 18 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, àwọn Kíróníkà kejì orí 45 ẹsẹ̀ 18 rẹ̀ tó fi ní kò sì sí ìrékọjá kan tí ó dàbí rẹ̀ tá a ṣe ní Ísírẹ́lì láti ìgbà ọjọ́ Sámúẹ́lì wòlíì. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba Ísírẹ́lì kò pa irú ìrékọjá mọ́. Wọn pa irú ìrékọjá bẹ́ẹ̀ mọ́ bí èyí tí Jòsáyà ṣe. Àti àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì àti gbogbo Júdà àti Ísírẹ́lì tá a rí ń bẹ̀ àti gbogbo àwọn tí ń gbé Jerusalem. Nígbà tí Jòsáyà sì ṣàjọyọ̀ yìí, ọmọ ọdún mélòó ni? Ọmọ ọdún 26. 26. Nígbà tí Jòsáyà ṣàjọyọ̀ yìí tó darí àwọn ènìyàn Júdà, gbogbo ènìyàn Ísírẹ́lì láti ṣàjọyọ̀ yìí, ọmọ ọdún mélòó ni? Ọmọ ọdún 26. 26. Níbo mo ṣe mọ̀? Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ tó gbẹ̀yìn nínú ẹ̀kọ́ wa yìí, Kíróníkà kejì orí 45 35 ẹsẹ̀ 19 19. Ìwé mímọ́ ní ọdún 18 ìjọba Jòsáyà ní a pa ìrékọjá yìí mọ́. Ní ọdún 18 tó gorí ìtẹ́ la pa ìrékọjá yìí mọ́. Ẹ sì mọ̀ pé ọmọ ọdún 7 ní gbòógorí oyè. Tẹ́ ẹ bá ru ọdún 8 mọ́ ọdún 18, ọdún mélòó lọ́jọ́ orí rẹ̀ jẹun? Ẹyọ 4 26 years. Torí pé ìwé mímọ́ jẹ́ ó yé wa nínú ìwé Kíróníkà ìkejì orí 4 34 ẹsẹ̀ 1 pọ̀ ọmọ ọdún 8 ní gbòógorí oyè. Ṣùgbọ́n tó jẹ́ léyìí ó ṣeéṣe, ó ní wípé láti ọmọ ọdún 16 16 years, ó ní Jòsáyà ló ti fara rẹ̀ f'Olúwa. Láti ọmọ 20 ọdún, ó ní Jòsáyà ló ti di ẹni tó jẹ́ pé ń fọ Júdà láfọ̀mọ́, ń ṣàfọ̀mọ́ Júdà. Níbo mo ṣe mọ̀ yún? Ẹ̀yin ẹ wo
Kíróníkà kejì tá à ti ń kẹ́kọ̀ọ́ náà ni Kíróníkà kejì tá à ti ń kẹ́kọ̀ọ́ náà ni orí 434 ẹ̀yin ẹjẹ́ àjọjọ kan tí ẹsẹ̀ ìkẹta wí. Ẹsẹ̀ ìkẹta ìwé mímọ́ sọ ń bẹ̀ ó ní nítorí ní ọdún kẹjọ ìjọba rẹ̀ nígbà tí ó wà lọ́mọdé síbẹ̀ ó bẹ̀rẹ̀ sí í wá Ọlọ́run Dáfídì. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí, nítorí ní ọdún kẹjọ ìjọba rẹ̀ nígbà tí Jòsáyà sì wà lọ́mọdé síbẹ̀ ó bẹ̀rẹ̀ sí í wá Ọlọ́run Dáfídì bàbá rẹ̀. Ẹ má gbàgbé ọmọ ọdún 8 ní gbòógórí oyè ńgbò ti ọdún 9 lórí oyè. Tá a bá ro 8 ọdún mélòó nù? Ọmọ ọdún 16 ni Jòsáyà nígbà tó bẹ̀rẹ̀ sí í wá Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹta yẹn wá tún tẹ̀síwájú, ó ní ọdún 12 lórí ìtẹ́ ó bẹ̀rẹ̀ sí í ṣàfọ̀mọ́ Júdà àti Jerúsálẹ́mù. Ó bẹ̀rẹ̀ sí í mú kúrò gbogbo ibi gíga wọn nì àti ère òrìṣà àti ère dídà àti ère dídà àti ère yíyá. Tẹ́ bá ro ọdún 12 mọ́ 8 kó tó gorí oyè, ìyẹn ò ní pé ń gbòdì ọmọ ọdún gẹ́rẹ́gẹ́ ló bẹ̀rẹ̀ sí í ṣàfọ̀mọ́ Júdà fún Olúwa. Èyí ń fi hàn wá wípé Jòsáyà jẹ́ ọ̀dọ́mọdé tó ti kékeré mọṣẹ́ Olúwa. Abálájọ táwọn olórin máa ń kọ́ wa lórin nígbà tá a wà léwe pé orí rere lórí mi o, orí rere mo ti kékeré mọṣẹ́ Olúwa, orí rere mo sì tún dàgbà sínú ìmọ́lẹ̀, orí rere àtóbájáyé ọmọ Màríà, orí rere lórí tèmi o, orí rere lórí Jòsáyà ọba toró ti kékeré mọṣẹ́ Olúwa. Ó sì jẹ́ ohun èlò lọ́wọ́ Olúwa láti ṣe àfọ̀mọ́ àwọn ènìyàn Júdà àti Ísírẹ́lì. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ lé, mo láwọn ìbéèrè àgbọ́ronú díẹ̀ tí mo fẹ́ ká jọjọ ronú lé lórí ká tó lọ́nú àwọn ẹ̀kọ́ wa tá a rí dìmú. Ìbéèrè àkọ́kọ́ ni wípé ọmọ ọdún mélòó lèmi? Ṣé mo jóhun èlò ayò lọ́wọ́ Ọlọ́run? Bàbá màmá, ẹ̀gbọ́n àbúrò tó ń gbọ́ mi, ọmọ tó ń gbọ́ mi, ṣó jóhun èlò ayò lọ́wọ́ Ọlọ́run? Ohun èlò ayò òun ni Jòsáyà. Ìbéèrè kejì ni pé ọ̀dọ́ láńgbá ó ní Jòsáyà nígbà tí ń ṣàfọ̀mọ́ Júdà. Ńbo làwọn ọ̀dọ́ wa wà lónìí? Ṣé wọ́n jẹ́ ohun èlò ayò lọ́wọ́ Olúwa? Sọmọ ológo wọn ò ti dọmọ ológo góró? Béèrè mi kẹta ó ní wípé kí ni mo lè ṣe láti jẹ́ káwọn ọmọ mi ti kékeré máa ṣe Olúwa? Kí ló lè ṣe ìwọ bàbá ìwọ màmá tó ń gbọ́ mi láti jẹ́ káwọn ọmọ rẹ ti kékeré máa ṣe Olúwa? Ìbéèrè mi kẹrin ni pé kí ni ìjọ Ọlọ́run lè ṣe láti jẹ́ káwọn ọmọ wa tètè ti kékeré máa ṣe Olúwa? Kí ni ìjọ Ọlọ́run lè ṣe táwọn ọmọ ológo òfin nílò ọmọ ológo góró? Kí ni ìjọ Ọlọ́run lè ṣe? Ohun gbogbo tá a bá lè ṣe ẹjẹ́ á tètè ṣe kí ìran yìí kó má bàa jẹ̀bi bí àwọn ìran kan ti jẹ̀bi lákòókò nínú ìwé Jóṣúà tí ìwé mímọ́ ní àwọn ìran kan sì dìde tí wọn ò mọ Ọlọ́run. Tí àwọn ìran kan ò bá ní dìde lẹ́yìn ìran tiwa yìí tí ò ní mọ Ọlọ́run, a gbọ́dọ̀ sa gbogbo ipá wa bí òbí bí ìjọ Ọlọ́run láti mú kí àwọn ọmọ wa ti kékeré kí wọ́n máa ṣe Olúwa. Kí wọ́n láwọn kókó tí mo fẹ́ tẹnu mọ́nú ẹ̀kọ́ yìí yàtọ̀ fún àwọn àkíyèsí àgbọ́ronú wọ̀nyí? Èkíní, Jòsáyà ti kékeré ọmọ ọdún 16 ó ya ara rẹ̀ sọ́tọ̀ láti wá Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ̀. Èyí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa òbí. Èyí jẹ́ ẹ̀kọ́ bákan náà fún gbogbo àwa ìjọ Ọlọ́run láti mú iṣẹ́ ìránṣẹ́ sáwọn ọmọdé
àti àwọn ọ̀dọ́ lọ́kùnkúndùn ní ìsìn ju tàtẹ̀yìnwá lọ ká má bàa jẹ̀bi. A gbọ́dọ̀ ti mú káwọn ọmọ wa ti kékeré kí wọ́n máa ṣe Olúwa. Lọ́nà kejì, Josiah fi àpẹẹrẹ ìsìn lélẹ̀ nípa mímú kí àwọn ènìyàn Ísírẹ́lì àti Júdà kí wọ́n ṣe àjọyọ̀ ìrékọjá gẹ́gẹ́ bí Olúwa ti làálẹ̀ fún wọn bí wọ́n ti ṣe kó lè rí bí ti rí. Èyí jẹ́ ẹ̀kọ́ fún àwa ìran yìí, àwọn ọmọlẹ́yìn Kristi, wípé káwa náà máa ṣàjọyọ̀ Kérésìmesì, àjọyọ̀ àjíǹde, ká máa ṣe ètò ìrìbọmi, àṣẹ ìrìbọmi àti àṣẹ oúnjẹ alẹ́ Olúwa gẹ́gẹ́ bí Olúwa ṣe là kalẹ̀. Ogunlọ́gọ̀ lónìí ní ń ṣàjọyọ̀ àjíǹde, ní ń ṣàjọyọ̀ Kérésìmesì bí Kristi tí ó sì mọ Kristi lọ́nà tí ó bá fẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ á ṣe bí wọ́n ti ń ṣe kó lè rí bí ti rí. Lọ́nà kẹta nínú ẹ̀kọ́ yìí, a rí wípé àwọn àlùfáà, àwọn ọmọ Léfì, àwọn ènìyàn Júdà àti gbogbo Ísírẹ́lì ni wọ́n ṣàjọyọ̀ yìí. Wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Josiah, ọba Josiah, láti ṣàjọyọ̀ yìí tí ó sì dùn tí gbọngbọn kan sí. Eléyìí jẹ́ ẹ̀kọ́ fún ìjọ Ọlọ́run lónìí wípé gbogbo àwa ènìyàn Ọlọ́run, ẹ jẹ́ á máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aṣáájú wa láti jọjọ ṣèfẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ láti ṣèfẹ́ Ọlọ́run pẹ̀lú àwọn aṣáájú wa. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní àgbájọwọ́ là fi sọ̀yà, àjèjì ọwọ́ kan ò lè gbẹ́rù dórí. Lọ́nà mìíràn, a rí inú ẹ̀kọ́ yìí gbangba wípé bàbá Josiah tó fi odidi ọdún 65 ṣọba ní Júdà, bàbá tó bí Josiah, bàbá tó bí Josiah tó fi odidi ọdún 2 ṣèjọba ní Júdà, wọ́n ṣe búburú lójú Olúwa. Ṣùgbọ́n nígbà Josiah dórí ìtẹ́, kò tọ ọ̀nà tí wọ́n tọ̀, ó mú ipa ọ̀nà tiẹ̀. Èyí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa wípé àwa wí pé àwọn bàbá wa ló ti jèso, eyín sì kan àwa ọmọ. Kò ṣe tẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run rí, kò sì lè ṣe tẹ́wọ́gbà dọ́là ọ̀sẹ̀. Ojúṣe ọmọ kọ̀ọ̀kan ni láti kẹ́kọ̀ọ́ nínú àṣìṣe àti àṣeyọrí àwọn òbí wa. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti kẹ́kọ̀ọ́ nínú àwọn àṣìṣe àti àṣeyọrí àwọn aṣáájú wa, káwa sì gbé ìgbé ayé tó dára ju ti wọn lọ. Josiah ọ̀rá wa wí ṣe, kò ṣàwáwí pé bàbá mi ó ṣe ń tó korò lójú Olúwa, bàbá mi ṣe ń tó korò lójú Olúwa, bí mo jẹ́ ń bára mi bí mo bára mi yìí, ègún àwọn bàbá mi ń jà lórí mi. Rárá, òun tọ ọ̀nà tó yàtọ̀. Ègún kankan ò lè jà lórí rẹ tó bá sì fẹ́ Ọlọ́run. Lọ́nà mìíràn nínú ẹ̀kọ́ yìí, a rí wípé Josiah darí àwọn ènìyàn Ọlọ́run láti ṣàjọyọ̀ yìí, àjọyọ̀ ìrékọjá. Ṣùgbọ́n kì í ṣe kó darí wọn láti ṣàjọyọ̀ ìrékọjá nìkan. Josiah wá di ohun èlò ìṣọ̀kan fún ilé Ísírẹ́lì. Tẹ́ ẹ bá gbàgbé, láti ayé Rèhóbóámù, ọba tó jẹ lẹ́yìn Sólómọ́nì, ọmọ Sólómọ́nì tó gbapò fún Sólómọ́nì nígbà tó rebi àgbáre tán, ó ní ìjọba Ísírẹ́lì ti pín sí méjì. Àwọn ẹ̀yà 10 wọ́n yà lọ sápá òkè, ó wá pé ẹ̀yà ẹyọ kan dondo, ẹ̀yà Júdà àtààbọ̀ ẹ̀yà kan nísàlẹ̀ tá ń pè Júdà. Àtìgbà yẹn ni a ti kọ̀yìn síra wọn. Ṣùgbọ́n nínú àyọkà wa, pàápàá jùlọ nínú ẹsẹ̀ 22 ẹsẹ̀ ẹ̀kọ́ wa, Kíróníkà kejì orí 45 ẹsẹ̀ 22, nítorí àjọ ìrékọjá tí Josiah ṣe yìí, gbogbo àwọn ẹ̀yà Ísírẹ́lì ni wọ́n wà ń bẹ̀ níjọ́ náà, tí wọ́n sì yára wọn sí mímọ́, tí wọ́n yára wọn sọ́tọ̀ láti ṣàjọyọ̀ dídára Olúwa yìí. Ó di ohun èlò ìṣọ̀kan Ísírẹ́lì padà. Ìwọ olùgbọ́ mi ibi yòówù tó ti ń gbọ́ mi, nínú ìjọ Ọlọ́run tó wà, má jẹ́ ohun èlò ìyapa.
jẹ́ ohun èlò fún ìṣọ̀kan ìjọ Kristi, jẹ́ ohun èlò fún ìṣọ̀kan. Má jẹ́ má dàrú nínú ìjọ Ọlọ́run. Josiah jẹ́ ohun èlò fún ìṣọ̀kan Ísírẹ́lì nípa àjọ ìrékọjá yìí. Lọ́nà kẹfà, Josiah àti gbogbo ènìyàn Júdà nínú ẹ̀kọ́ yìí àti gbogbo ènìyàn Ísírẹ́lì ni wọ́n fi tayọ̀tayọ̀, tinú dídùn fi sílẹ̀ fún àjọ ìrékọjá yìí. Èyí tí ń kọ́ èmi àti yín wípé ká jẹ́ ẹni tó lawọ́ ṣiṣẹ́ Olúwa, ká jẹ́ ẹni tó lawọ́ ṣiṣẹ́ Olúwa. Ìwé mímọ́ ní ẹnìkan wà tí ń háwọ́ síbẹ̀ ó kún fún kìkì àìní, ẹnìkan sì wà tí ń fọ́n ká síbẹ̀ ó ní sí. Ohunkóhun tí ènìyàn bá gbìn ní ó kórè. Torí náà, ìwọ ènìyàn Ọlọ́run tó ń gbọ́ mi bí owó tó ti ń gbọ́ mi, jẹ́ ẹni tó lawọ́ ṣiṣẹ́ Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ ìbùkún àti èrè ló sì wà ńbẹ̀. Ní ìparí, nínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí, a rí i pé Josiah àti àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì àti gbogbo àwọn Júdà àti gbogbo àwọn Ísírẹ́lì ní á ya ara wọn sí mímọ́ fún Olúwa. Ìwé mímọ́ sì jẹ́ ó yé wa pé ẹ jẹ́ mímọ́ bí Olúwa Ọlọ́run yín ti jẹ́ mímọ́. Ṣé ìwọ jẹ́ mímọ́? Ẹ̀kọ́ yìí ń kọ́ mi wípé kí n ya ara mi sọ́tọ̀ sí mímọ́ fún Olúwa nínú ọ̀rọ̀, nínú èrò, nínú ìṣe mi, kí n máa ṣe ohun gbogbo tó bá ìfẹ́ Ọlọ́run mu. Àdúrà mi ni wípé Ọlọ́run ó ràn ẹ̀yin àtèmi náà lọ́wọ́ láti má jẹ́ olùkọ́ tàbí akẹ́kọ̀ọ́ tàbí olùgbọ́ tàbí olùsọ ọ̀rọ̀ yìí nìkan, bí kò sí olùṣe ọ̀rọ̀ náà. Níbi tí ẹ̀kọ́ wa tòní tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tó máa pàdé, mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ ní gbogbo ilé ìjọsìn wa gbogbo ní ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ 22 oṣù kẹsàn-án, 2024 ọdún ó lé ẹyọ mẹ́rin yìí. Àdúrà mi ni pé nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀, Olúwa ó fún wa ní ìṣíníyè ọ̀rọ̀ rẹ̀, yóò fi yé wa, yóò sì ràn wá lọ́wọ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Títí ìgbà tí ń bọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ tá ó tó máa pàdé, ire o, ire kàǹkà.